inú mi ò dùn ọgbà tán fún mi lórúkọ yẹn inú mi ò dùn bọ̀ ìgbà tí mò ń jẹ ìfọ́tí lọ́dọ̀ àwọn tó ní chance kò sí nǹkan tó fẹ́ ṣe fún wọn à ń pè lórúkọ kan ṣe àkọ́mọ́ pè lórúkọ yẹn ò dáhùn tó máa ń pè mí lórúkọ yẹn tí mo bá dáhùn ìwọ́kọ́ ni mo ń pè ní tọ́kí apá tọ́kí apá tọ́kí apá tọ́kí. I was not pleased with that name. I was not pleased because ẹni tó bá jẹ́ mùsùlùmí a mọ̀ pé nickname ò dá. Ok kí lẹ sọ. ní sin tẹ́ like. Sí ni mi àtobìnrin ike mi àtobìnrin kájọ máa kí ẹ̀rọ àwọn báwọn ibẹ̀ ṣe báwọn ibẹ̀ kó fún gbogbo àwọn ọkùnrin tó máa ń kí nínú fíìmù àmọ́ yìí wọ́n idán ni wọ́n nígbà lọ gbàjọ kan tí mi ò expect mo lè máa pín ó fún wọn nǹkan tó ń ṣe ẹ̀ ó hard fún mi láti ṣe. kí ló dé tó ṣe hard. because ó hard náà ni. ẹgbẹ́ mi débẹ̀ tó. ó hard fún mi láti ṣe ni it is not my thing. ẹ̀yin sọ fún mi. because I don't like it right from time I don't like. like obìnrin. mo kí ló ń jẹ inú sọ́kùnrin mi kí n like. ṣé hot tempered person ní èèyàn tó máa ń bínú pé tí ọ̀rọ̀ ẹni tọ́rọ̀ máa ń tètè ń dùn kí irú èèyàn tẹ̀ jẹ́ nìyẹn. no bẹ́ẹ̀ bá ṣe lọ ni máa ń sọ̀kọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe lọ ni máa ń ṣe sọ̀kọ̀ ẹ̀. ǹjẹ́ èèyàn kan ti wà nínú industry tó pé ó sọ̀rọ̀ sí tó pé ẹ̀dọ̀ ṣe gbómi ò tó. ẹ wá wo ẹ̀kúnrẹ́rẹ́ which is full video of my interview on Feel Right News TV because àwọn nǹkan tí màmá sọ púpọ̀ nínú ẹ̀mí tí sọ rí mi kankan yọ̀dà fún yín ẹgbẹ́ yìí lọ́mi lọ́fún ìmí náà lọ́wọ́ ní ọpọlọ àjọ ń lọ́ra wa lọ́fún ẹ mọ̀ yíyọ o ọ̀rọ̀ ọ̀tá àjọ sọ ìrìnkẹ́ post ẹ mọ̀ yíyọ o. ẹ ṣé gan inú èmi náà dùn láti darapọ̀ mọ́ yín lórí ètò yìí mo dẹ̀ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi pé mo fún yín láǹfààní láti lè jẹ́ pé ọjọ́ ìní wá sí ìmúṣẹ ẹ jẹ́ ká jọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́sọ̀ Ọlọ́run ló ní gbogbo nǹkan àyè lájogún ọ̀rẹ́ bọ́rẹ̀ bá kú tán ogún ọ̀rẹ́ ọ̀kan ni nígbà tá a wà láǹfààní ìgbà tá a wà láyé la máa ṣàǹfààní fúnra wa nígbà tá a wà láyé la máa pera la máa dáhùn ó dàbí olórin tó kọ ṣẹ̀gì lọ́lá wọ́n rí ẹ wọ́n ń pè ẹ́ o ṣẹ̀gì lọ́lá wọ́n rí ẹ wọ́n ń pè ẹ́ bọ́n ò rí ẹ mọ́ rẹ o wọ́n á pẹ́ ẹ lómi o ṣé you get my point Ọlọ́run á jẹ́ ká tún máa bẹ̀ lágbára Ọlọ́run gbogbo wa ò ní kọjú kú. Anyway orúkọ mi ni Sanusi Apa adekunle Alao mo dẹ̀ jẹ́ ọmọ bíbí Ọ̀yọ́ la bí mi sí Ìṣẹ́yìn láti ṣẹ̀ wá ọmọ bàbá àṣàlẹ̀ ẹ̀kúlé ni wá. ẹ ṣeun gan gẹ́gẹ́ bíi pé a ti mọ̀ pé ẹ bá ń ṣe eré orí ìtàgé ẹ máa ń kọrin kò sí gbogbo nǹkan tẹ́ máa báwo lórin yín ṣe jẹ́ gọgọgọgọ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ọ̀yẹ́ náà nígbà tí mo wà ní JSS class ìgbà yẹn èmi àti ọ̀rẹ́ mi mélòó kan ẹ mọ̀ pé there is always group after group nínú group tí a ní nínú kákọ̀sọ̀ wa ní secondary school àpọ̀ débi pé gbogbo ara máa ń gbá bọ̀ a fúnra wa ní orúkọ team méjì young star àti new star a máa ń gbá bọ̀ àpọ̀ nínú group wa so nínú group yẹn náà àwa kan I like music so a máa ń ṣe music lẹ́gbẹ̀ẹ́ kan èmi àtàwọn tàjọ máa ń ṣe music nínú group wa gbà yẹn wọ́n máa wò mí báyìí àwọn náà máa dárúkọ gbogbo nǹkan tàjọ ṣe yes I'm sure of that. gbogbo àwọn tẹjọjọ ń ṣe music nígbà yẹn ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ ń ríra yín up to. a ṣì ń ríra o àwọn ọmọ àlè gbogbo a ṣì ń ríra wa wà ń wára wa rí o. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé. eré orí ìtàgé gan kí tó bẹ̀rẹ̀ ẹnu ti ń kùn mí. ẹnu ti ń kùn yín. àwọn ọ̀rẹ́ mi oríṣiríṣi ti ń sọ pé ọ̀gbẹ́ni fíìmù ló máa ṣe èmi kàn máa ń fi wọ́n ṣe ẹ̀yẹ́ ń gbà yẹn because ọ̀sí mi náà máa ń ṣe nǹkan tó jẹ mọ́ fíìmù nígbà yẹn a lot of celebrity máa ń wà so kàn ṣe pé bóyá ìyá celebrity ń jẹ mí láti rí kàn ṣe pé bóyá celebrity kan mo rí mo wá láìkí bọ́ ṣe inú àwọn celebrity máa ń wá sọ́dọ̀ wa ó dẹ̀ máa ń rí wọn ó kàn ṣúọ̀ fún mi pé dáàdì mi ò ní gbà kí n ṣe fíìmù. kí ló dé tí wọn ò ní gbà. wọn ò ní gbà because nígbà yẹn Ọlọ́run dáríjì mi ojú ò tí ì rí lílà lọ títí àwọn celebrity wọ́n máa ń bá ràn lọ́wọ́ wa so dáàdì máa ń wò pé gbogbo nǹkan tó ọmọ mi náà máa fi bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ èèyàn kan lọ́jọ́ iwájú Ọlọ́run máa jẹ́ rí mo mọ̀ ó máa ń ṣojú mi báyìí cause mo wà nú àyò ọmọ bàbá mi mo dẹ̀ máa mọ prayer point wọn so wá dà pé bàbá mi ń gbàdúrà pé báwọn èèyàn ṣe wá ń wá wáyé Ọlọ́run bá mi pèsè fáwọn tó ń wáyé náà o orí tó bá wá sọ́dọ̀ mi yẹn láǹfààní àti ṣe tó bá tún wá láǹfààní àti ṣe fáwọn èèyàn tán wọ́n á tún gbàdúrà pé ibi tó ń lọ yẹn náà Ọlọ́run má yẹ kán disappoint wọn jẹ́ kán ráàánú bẹ̀ so mo dẹ̀ mọ̀ pé dáàdì mi má fi ọmọ mi irú wàhálà báyìí má fọmọ mi sí ẹnu ẹ̀ irú wàhálà yẹn dẹ̀ ni ó wù mí kémi lọ
ṣe bọ́ mi lè sọ so irú wàhálà fọwọ́ fà yẹn mo ṣáà ti fọwọ́ ara mi fà níbi tí mo wà yìí mo fọwọ́ ara mi fà ó àtìlẹ́yìn Ọlọ́run so àwa rèé o. ọpẹ́ ní fọ́lọ́run. ṣé ìlú Èkó ń bìbà ìkọ̀kan lọ bí yín sí ni. ọ̀n bí mi sí kò Ọ̀yọ́ náà bí mi sí Ọ̀yọ́. báwo ṣe wá dẹ́kun. Ọ̀yọ́ Àtìbà Abíọ́dún Àtìbà Ṣàngà náà bí mi sí lọ́yọ́. báwo lẹ ṣe wá dẹ́kun. Orí ló ń direct mi orí ló share location. orí ló share location. bẹ́ẹ̀ ni mo kàn ń tẹ̀lé lórí orí ń tèmi ni ìgbà tí mo dẹ̀ dé destination tàbá bára wa tàbá ń fọ orí á tún share another location á tún move àṣà ó ṣe ń sún à ń tẹ̀lé àwọn àgbàlagbà kan yìí máa ń sọ pé báyé ṣe ń lọ là ń tẹ̀lé à tẹ̀lé títí tá a fi jọ débi tá a ti jọ pàdé náà orí ló share location mi fún yín tẹ́ fi locate mi kò jù bẹ́ẹ̀ lọ. ṣé mọ̀ pé tí orí bá share location gbà mí fún yàn ó máa ní exact place ibi tó yẹ pé orí máa ní òkè ibi báyìí ni kó máa lọ níbi kankan lẹ dé sílé kò nígbà yẹn. ẹ̀gbọ́n yìí lásán ok mo kọ́kọ́ dé sí wáyà. Ìwàyà. lọ́dọ̀ step mom mi bọ́n wọ́n fẹ́ kí n kọ́ṣẹ́ iṣẹ́ òde òmí kọ́ fíìmù ló wù mí ṣe ọ̀lẹ́dẹ̀ ló máa ń ṣe fíìmù so mo ṣe ń sọ fún wọn ìgbà tí mo dé iyì tán fún mi ní first week ti yàtọ̀ sí iyì tí mo ń gbà second week third week ó ti di pé mo ti ń help ẹ̀gbọ́n mi ṣe business center ìgbà yẹn wọ́n máa ń ṣe kọ́ mo rí i pé ṣé yìí mi ò ti máa tẹ́ báyìí èmi tó ké màmá máa sọ pé kán fún mi lóúnjẹ gidi láti ilé ni wọ́n ti di pé rábẹ́rẹ́ àtẹ̀wà wá rí wọn ní kọjá ẹ̀wà gan yìí kọ́ ti ń ṣẹlẹ̀ o mo dẹ̀ ní contact ẹ̀gbọ́n kan tí mo ti gbà bí family brother náà làwọn náà jẹ́ brother Wálé wọ́n ṣiṣẹ́ ní Òkè Súnà bakery kan lókè Súnà èmi náà ti lé experience bakery lọ́yọ̀ tẹ́lẹ̀ mo lọ bẹ́gbọ́n ẹ̀ ní pé ẹ̀gbọ́n ó dà pé Lagos Island yẹn ṣáà wà lọ́kàn mi nínú research mo ṣe ní wáyà iná ti jẹ́ kí n mọ̀ pé àfà tí bá dé Lagos Island àwọn onífíìmù oríṣiríṣi wà ń bẹ wọ́n pọ̀ rẹpẹtẹ àgàgà tí bá dé Bùté Mẹ́ta so ìgbà tí mo ṣàwọ̀ ẹ̀gbọ́n yẹn lọ mo lọ ṣiṣẹ́ bakery èmi mọ̀ nǹkan tí mo wá lọ bọ̀ mo lọ ṣiṣẹ́ bakery tó bá lówó lọ ṣáà ni màá fi sponsor ara mi everything kò sí nǹkan tó fẹ́ ṣe tó bá fẹ́ join ẹgbẹ́ alátagan wà lówó lọ́wọ́ so mo kọ́ lọ ṣiṣẹ́ bakery kìkì lówó nígbà tọ́wọ́ mi wá bá bẹ́ẹ̀ bí 10,500 àbí bí 11,000 lójú mi ọwọ́ mi ti tẹ̀kú dà wọ́n á fẹ́ béèrè pé tó pọ̀ bàbá mi wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá fíìmù tó gbé mi wá sí Lagos Island àti mo ti níbi 11,000 bí mo ṣe légungun àti máa wá wọn lọ ni mo rí àwọn agbálẹ̀ ọjà ní Eleganza yes ó níbi kan tó máa ń pè ní Eleganza níbi ẹ̀yìn pétì báyìí àwọn onífíìmù máa ń ṣe rìhásà nínú Eleganza yẹn àwọn Sisi Alágbo àwọn Àrótàǹbò àwọn agbálẹ̀ ọjà àwọn tó bá ń wo fíìmù gbà kan máa mọ̀ àwọn kákọ́sì yẹn àwọn ibẹ̀ mo mí ti ọ̀nbà adú àwọn Àrótàǹbò máa ń wà pẹ̀lú Àrótàǹbò ṣáwọn à ń bẹ àwọn ilé ìpọ̀ o àwọn kan máa ń jó àwọn kan ò ṣá lọ different rìhásà títí tí orí fi share location Abiola Majibike for me that's my boss because mo ṣe tíátà lọ́yọ̀ àwọn tí mo join originally pé àwọn ilé serious pẹ̀lú life wọn Abiola Majibike lórúkọ tí mo ọmọ Majibike o wà dúró gírí ọmọ Majibike o wà dúró ṣinṣin kò ní ra fún wa láti sọ òtítọ́ kò ní ra fún wa o láti sọ òdodo òjò ni wá a ò bẹ́ nìkan ṣọ̀tá ẹni èjì rí lè jí ń pa ewúrẹ́ ewúrẹ́ kò lẹ́lẹ́dì lẹ́dẹ̀ àgùntàn òróròdì lọ́jà àwa kì í ṣe olódì ẹnìkan àmúgbòròdù ni wá ọmọ Majibike ò wá ti gòkè àgbà item one school ní rehearsal ground wa lọ́dún náà lọ́run ẹ ṣeun wọn á join wọn finally àjọṣepọ̀ tó dẹ̀ dán mọ́rán wà láàrin mi àtọ̀gá mi láti gba ẹni títí dé ni so ẹ má lọ béèrè pé ọ̀gá yín o ẹ ṣeun gan ẹ ṣeun ẹ̀yin gan tẹ́ ń bí mi béèrè ta lọ̀gá yín wọ́n fẹ́ mọ ọ̀gá yín àwọn know your boss ẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ni ẹ máa mọ̀ wọn. ok gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti sọ fún wa ẹni pé ńgbà tí ẹni 10,500 11,000 lẹ́sẹ̀ wa ló ń wá ibi tí ẹ ti fẹ́ ṣe tíátà ọdún mélòó oṣù mélòó lẹ fi gádà owó ìjọba níbi tí ẹ ti ń ṣe búrẹ́dì. ó máa tọ́dún kan àbọ̀. ó máa tọ́dún kan àbọ̀. yes na ọdún mélòó kankan lẹ ló ń bi oní ẹ ti ń ṣe búrẹ́dì yẹn. níbi ẹ̀rí káyọ̀dún but mo pẹ́ ń bẹ̀ o mo pẹ́ ń bẹ̀ big shout out to everybody in that bakery because everybody hustle and everybody akànpàdé àdẹ̀dọ̀rẹ́ one big family ẹ̀gbọ́n wa lẹni tó ní bakery yẹn náà at the end of the day padà rí pé bákan Ìsẹ́yìn náà everybody is padà jọ wá at the end of the day yeah
ẹyẹ lórúkọ ẹni tó ní bakery yẹn ẹ̀gbọ́n wa ni wọ́n o wọ́n dẹ̀ ti expand gan sí. ẹ dẹ̀ ṣe rí wọn. Mo ní nọ́mbà àwọn mo lè pè wọ́n idán ni wọ́n idán ni wọ́n àwọn àti Sake orí ló ní ṣe ò Sake àti ẹ má wọrí àwọn ẹ̀gbọ́n wa làwọn tó níbẹ̀ àwọn Sake àwọn bọ̀dá wa no ẹ má àwọn bọ̀dá Bass àwọn bọ̀dá pictures àwọn bàbá ni wọ́n o bàbá náà jẹ́ sí wa o God bless them. ẹ ṣeun gan pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ ti ṣàlàyé nígbà tí ẹ ń ṣe búrẹ́dì yẹn tẹ́ wà ní bakery yẹn ǹjẹ́ ṣe rántí dojúkọ má lè gbàgbé tó yẹ pé wò pa èmi ọmọ líle ọlọ́nà tí mo fi wá ń ṣe bread. Ní láti bí mi because èmi náà ti múra ìdojúkọ oríṣiríṣi. Kí lẹ bá pàdé níbẹ̀ tó jẹ́. Mo bá nǹkan tó pàdé pọ̀ tàbá ní ká bẹ̀rẹ̀ ilẹ̀ àṣù ilẹ̀ àmọ̀ bẹ́ẹ̀ nígbà tó fún mi ní apá I was not pleased with that name. I was not pleased because ẹni tó bá jẹ́ mùsùlùmí a mọ̀ pé nickname ò dá yes nickname ò dá so ìgbà tó fún mi ní orúkọ tí ìyá àti bàbá ò sọ mí I was not really pleased with it so though bóyá kí n sọ pé bọ́n ṣe kọ́ wa bá ṣe kọ́ nílé kí ó tọ̀dọ̀ tiwa wọ́n pé nickname ò dá orúkọ tí ìyá àti bàbá ò bá ti sọ ẹ má gbà so ìgbà tó fún mi lórúkọ yẹn inú mi ò dùn but ìgbà tí mò ń jẹ ìfọ́tí lọ́dọ̀ àwọn tó ní chance kò sí nǹkan tó fẹ́ ṣe fún wọn à ń pè lórúkọ kan ṣe àkọ́mọ́ ń pè lórúkọ yẹn ò dáhùn tó máa ń pè mí lórúkọ yẹn tí mo bá dáhùn ìwọ kọ́ ni mo ń pè ní tọ́kí apá tọ́kí apá tọ́kí apá tọ́kí. ẹ kí ló tó ṣe é pè ní lápá tọ́kí gangan. ẹ wo ẹlẹ́dàá ló ṣáà kádàrá pé bó ṣe máa rí nìyẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ àní ṣàgbàkù. ẹ ṣeun gan gbogbo bíi ọdún díẹ̀ sẹ́yìn a rí pé ẹ ṣe ìyàwó ṣé kẹ́ tó bẹ̀rẹ̀ bakery gangan lẹ ti níyàwó ni àbí lẹ́yìn ìgbà tí. rárá o mo ti ń jápa mo ti kún bakery mo ti ṣe first film gan kó tó di pé even mo ti kún Lagos Island mo ti ń gbé ní pápá ṣàfà náìgì before I met my woman before we met oríṣi location fóun náà ni oríṣi location fún mi náà àwájọ ń wá location kan pẹ̀lú ló ṣe easy fún wa gbà tá pàdé. jẹ eléré orí ìtàgé náà. ìyá rárá o. kí ló dé ẹ̀ tí ẹ̀ jẹ́ ń sọ délẹ̀ ṣé ẹ lè fẹ́ lórí orí ìtàgé. mo lè fẹ́ lórí orí ìtàgé ibi tó rí bá dáyàn sílé èèyàn máa ń gbé wàá walk around nǹkan tó rí bá ti yàn fún ẹni tó rí bá bu gàrí fún ẹ sínú agbada pé kò máa yan ṣó ní yan ni ṣé kò di gúgúrú mọ́ ẹ lọ́wọ́ ni. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. gẹ́gẹ́ bí mùsùlùmí tí ẹ jẹ́ adẹ̀gbọ́n pé àwọn mùsùlùmí wá ní mẹ́lẹ̀ lọ́run wí ǹjẹ́ sẹ́yìn lè fẹ́yàwó méjì. má bí mi ẹ má dà lé mi rú when we get to the bridge we will cross it that will be between me and my woman ẹ jọ ẹ béèrè lọ́wọ́ ìyàwó mi ẹ mọ̀ ń ṣẹlẹ̀ máa fún yín nọ́mbà ìyàwó mi ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé alpha bóyá ọ̀rọ̀ mẹ́lẹ̀ lọ́run wí èmi mọ̀ ń pa ẹ̀ I was not there nígbà tó ń sọ agbọ́ ni àyìn rẹ́rì tiẹ̀ ni ẹ má kó bá mi o ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ ọwọ́ mi wá rèé o. láti bẹ̀rẹ̀ tí wàá dọ̀rọ̀ orí kan ìjẹ́ rántí ijọ́ tí mi kọ́kọ́ dùn. ọjọ́ tí mo kọ́kọ́ gba owó ni ọjọ́ tí wọ́n kọ́ fún mi lówó yes ọjọ́ tí wọ́n kọ́ fún mi lówó ni ẹ̀pọ̀ yẹn sí mẹ́ta mo mú dá kan mo fún mọ́mísí mi mo lè fọ́gà mi. bàbá ńkọ́. báwo ni mo ṣe sọ pé mo pín owó yẹn sí dá mẹ́ta báwo ni mo ṣe pín. ẹ̀yin náà lẹ sọ. ẹ sọ. ẹni ọ̀gá yín màmá yín ìkẹta ńkọ́. níbo ni ìkẹta wà. mi ì mọbi tó wà yín lẹ máa sọ. náà màá wá tún sọ fún yín èmi ni èmi bọ̀ bàbá mi lè mi nǹkan tó bá ti jẹ́ tèmi ti bàbá mi so ìjà kan tọ̀dọ̀ mi yẹn for my pop man bọ̀ kí n tó kó fún wọn mo fi síbi kan mo ṣàdúrà máa lọ fún un so mo pè fún dáàdì mi mo fún mọ̀ sí mi ó lè fọ́gà mi bí mo ṣe pín lọ́dún yẹn ni ti pẹ́ o ẹ ti ẹ béèrè pé ló mo gbà. ẹ̀yin náà ni kẹ́ ṣàlàyé. ẹ̀yin gbà tẹ́ ẹ̀bí mi ń kọ́ àbórí ń ta ẹ̀gbọ́n yìí. ẹ máa sọ ni ẹ máa sọ ni. 12,000 ni mo gbà. 12,000. Yeah, and I shared 4,000. 4,000. Yeah. But mo sì kọ́kọ́ send káàdì 2,000 sí màmá mi pariwo káàdì 2B ẹ mọ̀ wá tó máa ń send káàdì sí yàn ẹ̀ ẹ ta káàdì yẹn ẹ ta ẹ lọ́ bá fi fún ìgbà yẹn ni mo sọ káàdì MTN. ọ nílò tán bọ̀rọ̀.
scratch card 400 naira. Scratch. Nínú industry tá lè tọ́ka sí pé ẹni gangan ló jẹ́ bí ohun tó support yín aside from ọ̀gá yín gangan. Ó tẹ́wọ́ gbà yín. Everybody ló tẹ́wọ́ gbà mí. Everybody ló tẹ́wọ́ gbà mí. Kò sọ́ta kò sọ̀rọ̀ everybody náà ni ọ̀rẹ́ wà kò sọ́ta. Let me put it that way. Everybody ló tẹ́wọ́ gbà mí. Everybody ló ṣe dáadáa sí mi. Èmi náà dẹ̀ gbìyànjú wọn bá tí mo lè ṣe. Aside from ní pé bóyá kẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn jẹ́ ó sì ní àwọn character mi tó pé ẹ lè play torí ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ń rí big line comedy yìí tún wá yàtọ̀. Ṣé comedy mi yàtọ̀? Ó yàtọ̀. Sure. Very sure. Ẹ̀yin náà fúnra yín mọ̀ ẹ tún. I don't know. Ẹ mọ̀. Àtùpà àwọn kì í ríra ẹ̀. Kámẹ́rà tó ń yà mí. Ṣó lè kọjú síra ẹ̀ kú ra. Ṣé ẹ̀ ń jókòó tẹ bá ṣiṣẹ́ tán ẹ̀ ń jókòó. Baba, why they ask me now? I don't know. About tẹ́yìn náà bá ń wo movie mi ẹ máa mọ̀ pé comedy nìkan kọ́ ni mo ń ṣe. Yeah, I've unlocked a lot of characters and people chop and like palliative. Ó ní ìgbà tẹ́ ń ṣe continuity. Ó dà pé ẹ̀kọ́ béèrè wa ni. Màá disappoint ní gbogbo ẹ̀kọ́ ní máa dáhùn. Ẹ má ṣe yẹ. Ó yára ń wà pẹ̀lú. Ó nígbà tẹ́ ń ṣe continuity. Ẹ fi wá pé ó ní ọ̀rẹ́ ẹni ẹ̀gbọ́n yẹn torí pé ó fẹ́ fẹ́yàn nínú nǹkan tí mo ṣèwádìí gbọ́n pé torí ó fẹ́ fẹ́yàn kan ó wá kọ́ yín continuity pé ẹni ẹ̀ ló ń fún mi mọ́ bẹ́ ṣe sọ̀tọ̀ yẹn. Òun kọ́ ló fún mi lówó. Òun kọ́. Èmi mo lọ ń fún lówó owó tí bá fún ló bá lọ fún girlfriend ẹ̀ ní Sálíkù. Báwo lẹ ṣe pàdé ẹni yẹn gbọ́dọ̀? Ọ̀gá mi ni editor wa ni. Ọ̀gá mi ló wá sọ pé ẹni táwọn ọmọ tó lè kọ́ mi ní continuity ni wọn Bọ́dá Rashidi. Bọ́dá Rashidi. Mi mọ bí kíbi tó wà mi Bọ́dá Rashidi inú Ọlọ́run ló. Bọ́dá Rashidi ní studio Ọ̀túnba ní phase 1. Ní phase 1 lọ́nà Adéníjì Adélé. Mo rántí that. Ẹ tún sọ pé gbogbo àtẹ fi ń ṣe continuity iṣẹ́ ọ̀fẹ́ lẹ́ ń ṣe. Ẹ negotiate. Dọ́là. Di wákàtí náà. As a matter of fact, iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe báyìí mo negotiate. I just send my account. Àbúrò mi ló ń shoot now. Negotiation mo fẹ́ ṣe pẹ̀lú àbúrò mi. Nígbà tẹ́ wá sọ pé ẹ negotiate, báwo lẹ ṣe ń kú Benz, tẹ́ ṣe ń gbé Lẹ́kì, báwo lẹ ṣe ń jà àwọn ayé yẹn? Ẹni nígbà tí mo kì í negotiate báwo ni mo ṣe ń gun. Nígbà tẹ́ bá lọ ṣiṣẹ́ tẹ́ ń sọ pé iye báyìí, tó bá fún yín lówó tó ẹ̀yin lọ́rùn tó iye iṣẹ́ tẹ́ ṣe ń kọ́, báwo lẹ ṣe ń kó? Àánú Ọlọ́run mo fi ń kún. Àánú Ọlọ́run. Ẹ ń gbọ́ pàṣọ ni. Ìbùkún Ọlọ́run ló ń múni là láìsí ìrànlá o. Olúwa ló ná ọmọ èèyàn ló ná. Èṣù ló ní ìka ọmọ èèyàn ló ṣe ìka. Ẹ dákun ẹni tí a tẹ́rìlẹ́tì mọ́ ká ẹ ṣàánú mi ò sí àká ló kọ́ mi ẹ má ṣe kà fún mi o. Wọ́n ń wọ ní ká o. Wọ́n dẹ̀ máa ń wọ kiri ká o. Wọ́n sì máa ń kànlẹ̀kùn tí wọ́n fẹ́ wọlé yín. Wọ́n tún máa ń wọ bàtà àkókò ká ẹ má ṣe kà fún mi ẹ ṣàánú mi. Ẹ jẹ́ n rówó wa ká o. Ẹ ṣàánú mi o. Yọ̀dà fún yín. Èmi ò bí mo ṣe ń rò kò yé mi náà. Àánú Ọlọ́run. Kò yé yín? Orí wà nù kí wọ́n máa ṣàánú. Àánú wà nù kí wọ́n máa ṣoore. Tó bá ń ṣoore wà á rí gbà. Believe tèmi nìyẹn. Kí ni nǹkan ńlá tó ever ṣẹlẹ̀ sí yín pé ẹ lè gbàgbé? Nǹkan ńlá tó ever ṣẹlẹ̀ sí mi. Bẹ́ẹ̀ni. Tó múnú yín dùn. Bẹ́ẹ̀ni. Tó múnú mi dùn. Bẹ́ẹ̀ni. Ọlọ́run má bà nǹkan náà jẹ́. Èèyàn ní kọ́lọ́run jẹ́ kẹ́mi ẹ̀gùn. Ọlá nàbì kọ́lọ́run má jà fi ṣàwátì ìgbà tó ríire bá dé fún tọmọtọmọ tẹbí tará kọ́lọ́run má jà fi ṣàwátì. Nǹkan ńlá tó ṣẹlẹ̀ sí mi. I don't want to mention that name because I am not ready to talk about it. I'm not really ready to talk about it. I called that person CEO. So through that CEO took me to somewhere, and ever since then, I've been giving thanks to God. So I'm not ready to talk about that person, but I call her CEO. You call her? Yeah, I call her CEO. Through that CEO, I'm not really ready to talk about it. But big shout out to my CEO. I love her so much. Sometimes we fight too because of my nonchalant. Because I have nonchalant. I couldn't shake her. I want to mom that I'm. So big shout out to CEO. God bless her for me. Amen. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. CEO yàdá mi. Ẹ jẹ́ àlọ́ mú gbọ́ yín. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ,
ẹni pé ẹ máa ń gbá bọ́ọ̀ ẹ máa gbá bọ́ọ̀ dáadáa mo gbá bọ̀ dáadáa. position gbogbo lẹ máa ń play Striker ni. striker ni mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbá bọ́ọ̀ ẹ̀ náà ẹ máa jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa ń wo bọ́ọ̀ náà àbí ẹ kí ń wo bọ́ọ̀. Nígbà kan ìsìn kan mo kàn later realize pé kò dá nǹkan kan fún mi. Ariwo argument with friends and you see that argument will never give you anything than argument. Yẹn máa ń derive hatred from argument. Nǹkan tó máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ argument especially ti bọ́ọ̀ ni pé jọ́wọ́ ló bẹ̀rẹ̀ sí ní wo bọ́ọ̀. Ìgbà wo ni wọ́n dínà kí lè ọjọ́ orí ẹ̀. So if you don't take it easy as a football fan issue ọmọ máa ní issue pẹ̀lú anybody. ṣé hot tempered person ní èèyàn tó máa ń bínú pé tí ọ̀rọ̀ ẹni tọ́rọ̀ máa ń tètè ń dùn ṣé irú èèyàn tẹ́ jẹ́ nìyí. No, bẹ́ẹ̀ bá ṣe lọ ni máa ń sọ̀kọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe lọ ni máa ń ṣe sọ̀kọ̀ ẹ̀. ǹjẹ́ èèyàn kan ti wà nínú industry tó pé ó sọ̀rọ̀ sí tó pé ẹ̀dọ̀ ṣe gbómi ò tó. Kò ṣẹlẹ̀ rí Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀. I am not the type. I don't like argue. I don't like having issue with anybody. Kò ṣẹlẹ̀. Issue tí mo kàn lè ní pẹ̀lú èèyàn ni pé bóyá mo tètè rí way fún ó máa tètè rí. Ẹ̀pín gbà mí àkín tètè rí. Àwọn kan ló kàn máa ń fa argument at the end of the day ní moment ní point yẹn náà la máa ti para ó bá ti sọ báyìí ìwọ náà farabalẹ̀ gbọ́ lọ nìyẹn. So irú nǹkan bẹ́ẹ̀ nìkan náà ni mo rò pé ó ti ṣẹlẹ̀. ǹjẹ́ ti lọ play character kan rí pé character tẹ play nínú movie yẹn tẹ padà délé lẹ́yìn ìgbà tẹ parí iṣẹ́ yẹn àwọn nǹkan yẹn wá ń padà wá ń bẹ̀rù wá ṣẹlẹ̀ sí àbí ẹ̀ ń bẹ̀rù àbí something like that. mo ti ṣe character tó pé moment tí mo ń ṣe lọ́wọ́ ni mo ń bẹ̀rù ó dẹ̀ ń pẹ́ àwọn tó súnmọ́ mi pé gbà mí o Ṣàráfà ni o Ṣàráfà ló fún mi ní character tó lè mí mọ́ pa ẹ̀ o. irú character ọlọ́ni kẹ play. àmì ò ní sọ o ẹ bẹ Ṣàráfà ẹ táàgì Ṣàráfà ọ̀làbọ̀dì wàhálà ẹ̀ pọ̀ mánu tó ṣe ayé ẹ ṣàánú mi o. kí ló ní kẹ ṣe ń gbà yẹn. àmì ní sọ sẹ́ẹ̀ ẹ ṣá lọ bẹ Ṣàráfà máa sọ wípé fíìmù kan báyìí náà la ṣe wàhálà Ṣàráfà dín ọ̀làbọ̀dì the ayé pioneer. Scene wo gangan lẹ nífẹ̀ẹ́ sí ju kẹ máa ṣe. Scene èmi àtobìnrin. Like ẹ máa ṣe. I don't like it. kí ni ìdí. Because I don't like it right from time. I don't like it. Like obìnrin. mo kí ló ń jẹ inú ṣọ́kùnrin kí n like scene èmi àtobìnrin bí kémi àtobìnrin kájọ máa kiss. kí ló báwo ibẹ̀ ṣe báwo ibẹ̀ kó fún gbogbo àwọn ọkùnrin tó máa ń kiss nínú fíìmù mo yìn wọ́n idán ni wọ́n tí bá lọ gbàjọ kan tí mi ò expect mo lè máa pín owó fún wọn nǹkan tó ń ṣe yẹn ó hard fún mi láti ṣe. kí ló dé tó ṣe hard. because ó hard náà ni. ẹ gbé mi débẹ̀ tán. ó hard fún mi láti ṣe ni it is not my thing. ṣé ẹ ń sọ fún mi pé ẹ lè control ara yín nígbà tí ẹ bá ń ṣe iṣẹ́. no that's not it. okay. ẹ lọ bẹ mo ti try ẹ rí máa kàn máa rẹ́rìn-ín nǹkan tó yẹ ká ṣe láàrin 1 hour mo lè lọ ṣe bóyá bíi 10 hours ó máa ń fọ́ ní sèmi. kì í ṣe sí ìwòlẹ̀ wá láì gidi kẹ́ máa ṣe. ó kú yín ó kẹlẹ́ dà yín ṣé ẹ ti sọ fún mi pé sí nìkan báyìí ni mò ń ṣe. ẹ̀yin máa ní personal. ẹ wá bro àwọn collect your road mic o. ẹ proceed jọ. ẹ ṣeun pẹ̀lú gbogbo àwọn nǹkan tí. àwọn nǹkan tẹ́ ẹ̀ rántí béèrè mo ní mọ́mí mo ní dáàdì I love my daddy so much and my mom I love her so much may God continue to be with my mom bless my dad up there Ọlọ́run wà pẹ̀lú bàbá mi Ọlọ́run wà pẹ̀lú àwọn àtàwọn tó fi ilẹ̀ mo lẹ́gbọ̀n mo dẹ̀ láàbúrò mo lọ́kùnrin mo lóbìnrin Ọlọ́run wà pẹ̀lú gbogbo wọn mo ní extended mo láwọn mọ̀lẹ́bí lọ́yọ̀ mo ní mọ̀lẹ́bí lẹ́kọ̀ọ́ mo ní nílẹ̀ Bàrùbà mo ní nílẹ̀ Faransé mo ní lamẹ́ríkà mo dẹ̀ ní mo ní káàkiri gbogbo ìlú Ọlọ́run gbogbo ibi tí àwọn ọmọ Sanusi bá wà Ọlọ́run wà pẹ̀lú wọn mo sì sáré báyìí sọ nǹkan tẹ́ bẹ̀rẹ̀. ẹ fẹ́ máa ṣe bí olóòtú ń sìn. Kí wá ni mí. ṣé ilẹ̀ ní ṣòro. ṣé lè wo ni mí ni. mo olóòtú jọ ni wá o. olóòtú. ilẹ̀ yìí dé tẹ̀ǹtú. ẹ̀yin mo dé. èmi náà ti dè yín. wàá ṣe ìdèdè gírígírí àjọ dira wa pa. ẹ ṣe ògùn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe a rí pé election ti ń súnmọ́ a dẹ̀ rí pé gbogbo àwọn tó jẹ́ bíi àwọn olóṣèlú. wọ́n ti ń lo àwọn actor lérò orí ìtàgé. àwọn actor àwọn olórin àwọn celebrities jẹ́ sọ pé celebrities. wọ́n ti lò fún a dẹ̀ rí pé ní ọdún. ẹ ṣáfẹ́ béèrè pé ta ló ń lò mí ẹ̀mí ló ń lò mí. mi ì tiẹ̀ kó tiẹ̀ ń ṣe ibi tí mò ń lọ. ó yẹ tètè délẹ̀. ibi tí mò ń lọ ni pé a ti rí àwọn Yorùbá tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ believe ni pé tẹ bá ti rí actor àbí actress wọ́n believe ni pé ẹni tẹ bá ní kó tẹ̀lé ló máa tẹ̀lé. ǹjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bá pè yín àbí kẹ̀ bóyá wọ́n dẹ̀ ti pè yín tí ẹ̀ tí jáde tí à ti rí. lọ́wọ́lọ́wọ́ báyìí o
mi wà lè sọ ọ́la o gbogbo musician kó ló mọ dòre mi fà sọ ọ́la o but grace ọlọ́run everybody fi lè fò ẹ̀dìyẹ níyẹ bíi ti ẹyẹ àmọ́ kò lè fò gbogbo flops ẹ̀ jọ má jọkọ́ hàn tẹ má bá anybody ṣe hàn wèrè tó máa hàn tẹ ẹ jọ o reality lélẹ̀ ilé o kì í ṣe bá ọ̀tálẹ́mọ olórin tí mò ń kọ tálẹ́mọ tó kọrin ẹ̀ tálẹ́mọ tó kọ ẹ̀yin náà sọ olóòtújọ ni wa ta ló kọrin tí mo kọ. ẹ lè máa béèrè lórí show mi èmi mo ní show yìí sọ ta ló kọrin tẹ́ ń kọrin. ẹni tó kọrin yẹn bẹ́ẹ̀ni ó ní kí n ṣọ́ra ẹni tí wàá fẹ́ sọ especially iwájú kámẹ́rà. ẹni tó kọ ó sọ bẹ́ẹ̀ fún yín. ó sọ bẹ́ẹ̀ fún mi pé kí n ṣọ́ra o ẹni tí wàá fẹ́ sọ kí n máa especially iwájú kámẹ́rà I should be very careful. ǹjẹ́ ṣẹ̀ṣì nífẹ̀ẹ́ sí láti kọrin yìí náà pé ẹ fẹ́ kọrin ẹ fẹ́ di musician. ọwọ́ ọlọ́run ló wà bẹ́ẹ̀ yẹn bá ṣe lọ náà la máa ṣe sọ̀kò ẹ̀mú sọ́mọ́rọ̀ lẹ́ẹ̀kan. lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá yẹ pé ẹ fẹ́ dá business mi rẹ̀ ẹ fẹ́ ṣe business wo ló máa wù mí. business wo lẹ lè help me máa ṣe. ní bakery lẹ ti ní idea bakery tẹ. but why tẹ wàá encourage mi instead kẹtù bí mi. kí lẹ sọ. why tẹ encourage mi pẹ̀lú owó pé bàbá tá a bá fún yín ní iye báyìí ṣe àti ẹ lè continue ṣe bakery yẹn. níbo la ti fẹ́ rí nǹkan tá a fẹ́ fún yín pẹ̀lú nǹkan tó wà ẹ rí kì tí mò ń rí lọ́wọ́ yín yẹn. kí wo. ọkọ yẹn. mo yà ni kò ń ṣe òbí tẹ bá rí kì kan bí báyìí mo yà ni kò ń ṣe tèmi. DJ YK. múlẹ̀. chuku. so business o. business tó bá máa dúró ni màá ṣe mi really mọ business ẹjọ ẹ kọ́ mi ṣàánú mi. ẹ mọ business kẹ. mi really mọ business. káàkiri yẹn lọ lóyìnbó lọ káàkiri. kálẹ̀ rí lóyìnbó. ẹ ń pa pẹpẹ o ìlú òyìnbó ilẹ̀ bàrùbá ilẹ̀ fúlàní mú lọ́mọlọ káwọn mọ̀lẹ́bí. ilẹ̀ fúlàní. ẹ nà ó. ṣé àdá fúlàní yàtọ̀ sóyìnbó mọ́. ẹ̀gbọ́n ìlàsàn wàhálà yín pọ̀ bro ẹ gbà mí ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ̀yin ará lé o wọ́n fẹ́ kó bọ́ mi lọ́wọ́ actually tí bá ní àǹfààní mo fẹ́ ṣe business omi mo dẹ̀ lè ṣe bakery náà. why tẹ ṣe sọ pé business omi. omi ò kí ń kùtà mo dẹ̀ láì business oúnjẹ mọ̀ pé oúnjẹ náà àtomi àti bread oúnjẹ ni ẹni tó bá yó ló máa wọṣọ ẹni tó bá yó ló máa ra mọ́tò oúnjẹ kò lè ever kùtà. ẹ ṣeun jẹ́ ṣe láti sinimá tí ẹ kọ́kọ́ ṣe. rántí. iṣẹ́ tí ẹ kọ́kọ́ ṣe. mo kọ́kọ́ produce fúnra mi. pé yín jáde gọ́gọ́ táwọn èèyàn fi mọ̀ yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé. jáàtì ìbéèrè tó bí mí ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o. fíìmù wo ló gbé mi jáde. ẹ rántí. kò tó ayé ni. kò tó ayé. a ti ń ṣe fíìmù tipẹ́ o a ti ń feature tipẹ́ o a ń ṣe fíìmù tipẹ́ a ti ń feature tipẹ́ àwọn èèyàn ti notice àtìgbà tí mo ṣe Akínrúnmọlẹ̀ ni àwọn èèyàn ti ń kí mi Akínrúnmọlẹ̀ bọ̀ kò tí ì tó bọ̀ bá ṣe ń gradual process bọ̀ ìgbà tá a ṣe kánjú Ọlọ́run fàlùbárà ká sí fíìmù yẹn gan even fún gbogbo actor tó wà ní fíìmù kò sẹ́ni tọ́lọ́run ràn lọ́wọ́ nínú gbogbo actor tó wà ní movie. kí lẹ fi hàn pé ó yàtọ̀ sí other actors tó yẹ pé ẹ fi hàn pé ó jẹ́ kí recognition yẹn tètè wá kí lẹ fi hàn pé nǹkan tẹ máa ń ṣe ẹ ó yàtọ̀ sí nǹkan tí àwọn other actors máa ń ṣe bóyá nínú tẹ bá ṣiṣẹ́. níwọ̀n bá tèmi tí mo rántí for now máa ń like láti ṣe nǹkan tẹ́nìkan kan tí ì ṣe. mo kàn máa ń try náà ni ó lè jẹ́ pé bóyá tí máa fẹ́ ṣe movie mi o máa fẹ́ kí title mi yàtọ̀ máa fẹ́ kí story mi yàtọ̀ àbí máa fẹ́ kí èèyàn kan máa wo fíìmù mi kan máa sọ pé fíìmù yìí jọ fíìmù yìí ní báyìí I don't like it àwọn Ọlọ́run dẹ̀ tún ṣàánú mi because kò sí òkìtì kan táì tarí kò sọ̀rọ̀ kan táì sọrí oúnjẹ wo la jẹ́rí làwọn Yorùbá tán gbọ́n dáadáa tán mọ̀ tán mọ̀ọ́sì tán fi sọ pé alálà ńlá kí la ṣe rí ọmọ tán tí ibi ṣì máa ṣe fíìmù everybody in sample náà ni but èmi máa ń gbìyànjú tèmi kí nǹkan tí bá ṣe kó má jọra wọn. gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tẹ́jẹ́ ǹjẹ́ rí èèyàn tó yẹ pé ó fẹ́ mókè tó fẹ́ débi gíga tó yẹ pé kò ní lóògùn kò ní ṣoògùn tó dẹ̀ máa débi tó dẹ̀ máa dé òkè. ó wà dáadáa no wọ́n máa ń sọ dáadáa náà nílé ayé náà pé tó bá lè ṣògùn wá súnmọ́ lọ ẹni tí ò lóògùn á lọ Ọlọ́run ẹni tí ò lọ́ọ̀tẹ̀ á wù wá rí ẹni tí kì í ṣe èpè a máa súre o ẹni tí ò lábòsí àlónú mímọ́. ó wà dáadáa. ṣùgbọ́n ni mo ti forin dá yín lóhùn ìgbàgbọ́ yín ló máa mú yín lára dá wà ní Bíbélì bẹ́ẹ̀ ẹ believe nínú nǹkan ẹyọ kan and work towards it that dream ó máa ń come true when you work towards it.
gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ jẹ́, ǹjẹ́ tẹ́ bá lórí ọ̀fẹ́ tí wọ́n pè yín síbi àwọn oníṣẹ̀ṣe àbí kẹ́ kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí mùsùlùmí, ǹjẹ́ ṣé orí ọ̀fẹ́ wà fún yín tẹ́pẹ́ lè lọ? Torí a ti rí àwọn mùsùlùmí kan tó pé when we get to the bridge we will cross it. tó bá tásìkò àsìkò wàhálà. ṣé wọ́n ń pè yín ní gbogbo bẹ̀yẹn kẹ́ lọ ni? ọ̀pọ̀ lọ ní tá a bá sọ̀rọ̀ débi rò káàfò. ẹ jẹ́ ká fò báyìí náà. a ti fò ní ẹ̀mọ́ tó mọ kíyàn fún nǹkan ni. Let's jump to another page. ẹ máa jump ẹ. ẹ bá jump ẹ tán ẹ̀yin máa padà sọ ohun tẹ́ fẹ́ bá wa sọ ń bì. Okay. so kò sí nǹkan tẹ́ fẹ́ fò. Okay. Ọ ìwà fún mi lọ́rùn pàǹgbà. Well, mo dúpẹ́ o. Orúkọ mi ò yí padà. My name remains Sanusi Apa. Thanks for having me on your show. I really enjoy every bit. Thank you. The parcel, the drink, the meat pie. Tẹ́ ẹ̀ fún mi tí mo dẹ̀ ń parọ́ mọ́ yín pẹ́ fún mi ẹ̀yin nu Ọlọ́run. Àti bọ̀dá tó dé kámẹ́rà, bọ̀dá tó ń ṣe kámẹ́rà tán dé fìlà tó ti yá yìí. Ó dà pé èkúté ló tọ̀ sí fìlà yín. Àbáyán táyán bá sì ti tọ̀ sásọ yín máa ń já jálájára rẹ̀. Ṣé kérésì fìlà lẹ dé ni? Àbí ẹ fi fìlà yín pamọ́ síbi tí àyàn ti tọ̀ sí? Àtẹ̀yìn náà aláṣọpọ̀, máìkì yín ó dúdú, aṣọ yín ó dúdú, jọ́tà yín tẹ́ fi kọ gbogbo béèrè òfò tẹ́ bí mi sí ó dúdú, bàtà yín ó dúdú, ẹ̀yin gangan dúdú, irun orí yín dúdú, irun tẹ́ẹ̀dì yín ó dúdú, definitely irun ẹ̀pọ̀n yín náà ó máa dúdú. Ọlọ́run ó wá yọ yín kúrò nínú dúdú nínú ìjọba nílẹ̀ ìmọ̀ dúdú tẹ́ ẹ wà, Ọlọ́run fi yín sínú mọ́lẹ̀. So once again, I want to say thank you for having me on this lovely show. May God continue to be with us all and bless us with all work and pray for. My name remains Sanusi Apa. Thank you and keep supporting your loyal boy. I am still a boy. I'm a hustler. I keep pushing. Thank you for genuine love, friend out there. God bless you. I love you once again. My name remains Sanusi Apa, your boy.